Hey, lovely friends all over the world. Still remain Babalawo International. Ọmọ ìyá mi, iṣẹ́ kérégbà lélẹ̀, kérégbà gbà tó máa fi lè kan ìyàwó ẹ̀ dáadáa. Ìwọ tó bá ní ìyàwó tó bá rí pé tó bá sáfíìsì ìyàwó ẹ̀ dáadáa, ọmọ ìyá mi, tó bá sáfíìsì ìyàwó ẹ̀ dáadáa, ọ̀gbẹ́ni, ọkùnrin mi àgbà mọ́ ẹ lọ́wọ́, àbí kí ìyàwó ẹ lọ máa ṣe ìṣìnà níta. Sáfíìsì ìyàwó ẹ̀ dáadáa, kò kàn dáadáa. Lẹ́yìn ìgbà tó bá ti mú iṣẹ́ yìí, ọmọ ìyá mi kí ló tó nídìí? Omi tútù ni. Tó bá lè mú lẹ́ẹ̀kan ẹ̀mejì, omi tútù ni o ò nídìí ẹ̀ kó máa mú lójoojúmọ́. Tó bá lè mú lẹ́ẹ̀kan ẹ̀mejì ẹ̀mẹ́ta, it's okay. Ó tó lè ti bí the following week kò ṣe kí ni kò tó sọ pé ó fẹ́ bí ó fẹ́ mú bọ̀ kì í ṣe ojoojúmọ́. Tó bá lè mú lẹ́ẹ̀kan ẹ̀mejì, it's okay. Lẹ́yìn ẹ̀ bá ìyàwó ẹ̀ lò pọ̀ kọ̀ mọ́ omi tútù ẹ̀rí omi tútù kọ̀ mú wàláì tàláì wọ́n mọ́ wàá gba kọ́lẹ̀ ni wàá kàn kọ́lẹ̀. Ọmọ ìyá mi báwo ló fẹ́ ṣe yìí ẹ wo màmú o mọ́ bọ̀ báwo ló fẹ́ ṣe yìí. So ẹ wo èèpọ̀ gan wo lélẹ̀ èèpọ̀ gan wo ni mo àti gé kékèké síbi yìí àti gé sínú ike already àti gé kékèké sínú ike lẹ́yìn ìgbà àti gé kékèké òun ló wà nínú ike yẹn àwọn ló wà nínú ike yìí sáà àti ṣe àwọn kan sílẹ̀ but agbọ́dọ̀ kọ́ wa kò sí kẹta gbé láyé a máa gbé lọ sọ́run ọmọ ìyá mi tó bá nǹkan fẹ́ ń jí ìyàwó ẹ̀ dáadáa ó fẹ́ jí dáadáa lọ ṣẹ́ yìí lẹ́yìn ìgbà àti gé èèpọ̀ ọ̀gánwó sí gbogbo kọta nídìí ẹ lọ́rọ̀ eléwọ́ ọmọ tó bá ní àgbà lọ́wọ́ kejì wọn so eléyìí náà appeal ara ẹ̀ slice kékèké tàbí slice kékèké bá pé ìwọ nìkan ike kan ló fẹ́ ṣe 5 litre ni a máa fi ṣe bá pé ìwọ 2.5 litre ló máa fi ṣe bá pé ìwọ nìkan ló fẹ́ ṣe ọmọ ìyá mi kékeré ló need bí o bá là sí ọ̀nà mẹ́rin wàá là sí ọ̀nà mẹ́rin ìkan péré ló need nínú ẹ̀ o bá ti wá ṣe o bá ti pilẹ̀ tán wàá yọ gbogbo ìdọ̀tí ẹ̀gúsí inú ẹ̀ wàá yọ wàá slice kékèké wàá kó sórí epo ọ̀gán owó yẹn bá ti kó lé lórí kí ló tó nídìí lẹ́yìn ẹ̀ a rí ìṣírígùn a rí akọgùn a dè rí so ẹ má bínú a rí ìṣírígùn àti rí ìṣírígùn àti rí akọgùn a lè ti rí ẹ̀pàkún lélẹ̀ báwo la ti máa ṣe àkọ́kọ́ mú kìíní ìṣírígùn yẹn sorry àrí ẹ̀pàkún yẹn òun la máa tó kó lé next ẹ̀pàkún yẹn sẹ́tìrí òun la máa kó lé next so òun ni mo ti kó lé yẹn lẹ́yìn ẹ̀ àwa kó eléyìí ní kékeré tí mo sọ pé a máa kún lé lẹ́ẹ̀kan sẹ́tìrí bàrà ẹ̀rí pé kò sí ẹ̀gúsí lára nínú ẹ̀ rárá òní fẹ́ kó sí yín sí o òní mo rọ́ sí yẹn sẹ́tìrí òní mo ti rọ́ sí make sure pé gbogbo àwọn kíni clean torí germs nílẹ̀ pọ́wọ́ ẹ̀ clean ẹsẹ̀ ẹ̀ clean gbogbo ẹ̀ clean o ẹjọ́ o torí germs àdúrà gbà. So mo ti kó sí tán kí la máa ń ṣe é sìn lẹ́yìn ẹ̀ mo sọ fún ẹ pé àrí ìṣírígùn àrí akọgùn àkó ìṣírígùn lé lórí ìṣírígùn yẹn àkó lé lórí àkàn dẹ̀rẹ̀ díẹ̀ àkàn àtìbọ̀ lórí àkó lé lórí. So lẹ́yìn ẹ̀ akọgùn lélẹ̀ mo ti kó ìṣírígùn lé lórí akọgùn lélẹ̀ yìí akó akọgùn sí akọgùn wọ́n pè àwọn kọ́pẹ́ ní akọgùn àwọn kọ́pẹ́ ní akọgùn so àkólé lórí òun ni mò ń kólé lórí yẹn àwọn ni mò ń kólé díẹ̀ yẹn akọgùn yẹn o lè ra ní bíi 500 sígun o lè ra ní bíi 500 àkólé kò pọ̀ náà kò rí lè pọ̀ ṣẹgbọ́ kò rí lè pọ̀ àkólé lórí so àti kó akọgùn dé lórí tán kí la máa ṣe a máa da ògógóró o lè da ògógóró sí ògógóró ìbílẹ̀ o lè da sí o lè da jeans any jean tó bá rí pé white jean o lè da sí o lè da shin machine up sí o lè da lord sí o lè da sí má domi sí o hot ló ń dà sí hot ló ń dà sí wájú wá dà sí wàá gbé síbi kan tó bá ti wá ọmọ ìyá mi tó bá ti ṣe kíni tó bá rí pé ó ti zẹ̀ ó ti tọrọ oúnjẹ ọjọ́ kejì ọbẹ̀jọ́ kẹta ọmọ ìyá mi kí ló máa ṣe wàá wá ra ògógóró míì hot míì àbí kó ra hot míì o lè dá sínú irú ike báyìí bá dá sínú ike báyìí ó wá máa fi ilé máa bu díẹ̀ sí ó lè jẹ́ short cup báyìí o lè dá sínú short cup kó dá sí ògógóró tó bá wà nínú ike yẹn àbí o lè dá méjì sí tó bá fẹ́ kó kọ̀ọ̀kì dáadáa ẹ wò lẹ́yìn ìgbà tó wá lè mú ẹ wò òlélẹ́yìí ẹ ti rí
kì í ṣe gbogbo ojúmọ́ ló yẹ kí wọ́n máa mú lẹ́yìn ìgbà bá lè mú. ó zẹ̀ lẹ́yìn ìgbà tó bá ti mú tán báwo ló fẹ́ ṣe kí ló máa ṣe o lè mú báyìí pé ẹni tí náà bá wà fragile ó lè rọra fọ ibi orí okó ẹ obìnrin lè mú iṣẹ́ yìí o obìnrin lè mú ọkùnrin lè mú but ọkùnrin ló ṣiṣẹ́ fún jù so obìnrin tó bá ní ìdọ̀tí sí ara ó lè àfọ̀dọ̀tí náà ẹ̀dọ̀ dànù so àfọ̀dọ̀tí náà dànù but ọkùnrin tó bá ní ìdọ̀tí sí ibi okó ẹ tó papọ̀ mọ́ ibi àwọn mọ́sù tó so mọ́ okó ẹ bọ́jú fat bá wà mẹ́ abọ́n gbogbo fat yẹn ó lè máa ṣe kíni a jẹ́ kí ara ẹ̀ kó máa ṣe kíni kó nà dáadáa kó ṣiṣẹ́ dáadáa wà á rí pé pọ́nrán ẹ̀ máa dúró láàárọ̀ kùtù wá jí láàárọ̀ kùtù ó bá jí láàárọ̀ kùtù wà á rí pé pọ́nrán ẹ̀ á dúró dáadáa ọmọ ìyá mi anytime bọ́ pé fẹ́ bá ìyàwó ẹ̀ ní àjọṣepọ̀ kí ló máa ṣe kò mú omi tútù lásán ẹ̀rí omi tútù lásán ló máa mú ẹ̀wọ̀n àbí yẹ kí n fi kíní mu omi tútù lásán ló máa mú ọmọ ìyá mi ní ìpàtàdúrà wà á kàn fẹ́ kàn pa bá mi ṣe fídíò yẹn o àdúrà gbà wà ní tiẹ̀ ṣe láyé ògùn abúlé ọ̀rọ̀ àtọ̀ ilé ayé òní dojúrú wà fún ìyàwó ẹ̀ lóyún abébèjì lágbàá ìdùnnú rẹ̀ rí o kàǹkà.